Praise God. Praise the living Jesus. Praise the living Jesus. Ọ̀rọ̀ mi sí ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run. Ní àkókò tí a wà yìí, ẹ jẹ́ ká ṣírò iṣẹ́ ọwọ́ wa níwájú Ọlọ́run. Ọkàn wo lẹ tún jèrè fún Ọlọ́run ní àkókò yìí? Sóòlù wo lẹ tún wò ní fún Ọlọ́run lákòókò yìí? Ǹjẹ́ Ọlọ́run ti rí ọkàn látọwọ́ yín bíi ti tẹ́lẹ̀ mọ́? Ǹjẹ́ àwọn áńgẹ́lì ọ̀run tó kọrin lórí ọkàn tó yí padà sí Ọlọ́run ní àkókò yìí? Ṣé Ọlọ́run rí àyànfẹ́ látọwọ́ yín mọ́ bíi ti tẹ́lẹ̀ mọ́? Ǹjẹ́ àwọn èèyàn ti pàṣẹ rí ìgbàlà mọ́ bíi tẹ́lẹ̀ mọ́? Ǹjẹ́ àwọn èèyàn ti pàṣẹ yín kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ní àkókò tí a wà yìí? Ǹjẹ́ tún ṣiṣẹ́ ìjèrè ọkàn bíi tẹ́lẹ̀ mọ́? Ìbéèrè ni mo ní kí n béèrè lọ́wọ́ ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run. Àwọn kan ń ṣègbé, àwọn kan ń sọnù, ọkàn ń sọnù. Inú Ọlọ́run kò dùn sí àwọn kan wọ̀nyí. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní àkókò yìí. Olúwa bá mi sọ̀rọ̀ ní bí ọdún 2 sí 3 sẹ́yìn wípé kí n sọ fún ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run pé kẹ́ gbàdúrà kẹ́ má bàa gbàdúrà lórí àwọn ẹlẹ́sìn oní wàhálà wọ̀nyí. Kétékété ni mo gbóhùn yẹn tó Olúwa sọ pé ẹ̀yin kìrìsìtẹ́nì orílẹ̀ Nàìjíríà ẹ gbàdúrà kẹ́ má bàa gbàdúrà. Mo wá kọjá sórí ẹ̀yin ẹlẹ́sìn wọ̀nyí. Ìwọ Adépọ̀jù, Akadépù, ìwọ Adégúnwà, ẹ bá ronúkúwàdà. Mo bẹ̀ yín ẹ ronúkúwàdà kí ọ̀la tó pẹ́ jù fún yín. Wọ́n ń sọ̀rọ̀ bí ikọ̀ àtìríjú Olódùmarè, mo ń gbẹ́nu Ọlọ́run sọ̀rọ̀ láti kìlọ̀ fún yín kẹ́ yí padà. Bíbélì ní wípé Ọlọ́run kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronúkúwàdà. Kò sẹ́ni tó ń gbógun ti Jésù sí ìgbẹ̀yìn ẹ̀ ń dára. Àṣírí ńlá mo sọ fún ẹ̀yin Adégún àti Adépọ̀jù àtẹ̀yin tẹ́ kù ń bẹ̀. Akadépù, kò sẹ́ni tó ń gbógun torúkọ Jésù tí ìgbẹ̀yìn wọn máa ń dára. Ìṣíníyè mo bá wá fún yín ní àṣálẹ́ yìí. Tó 3 ọ̀gànjọ́ òru mo jí tí mo bẹ̀ sí ru àwọn kan wọ̀nyí. Ohun tí Jésù fi ẹ̀jẹ̀ rẹ̀ rà fún ọ̀pọ̀lọpọ̀ yìí ní gbogbo ayé, níwọ Akadépù, níwọ Adépọ̀jù, Adégún ẹlẹ́fẹ́ máa bàjẹ́ àtẹ̀yin tẹ́ kù. Kò ṣeé ṣe. Ẹ rántí Ajágbe-Mọ́kẹ́ǹfèrè nígbà ayé rẹ̀. Bá Ajágbe-Mọ́kẹ́ǹfèrè ṣe tó nígbà ayé rẹ̀, kí ló gbẹ̀yìn Ajágbe-Mọ́kẹ́ǹfèrè? Mo fẹ́ kẹ́yìn Adépọ̀jù àti Adégúnwà kẹ́rò nípa ti Ajágbe-Mọ́kẹ́ǹfèrè. Èmi mọ̀ pé adájọ́ àti lọ́ọ̀yà lórílẹ̀-èdè wọn lọ́lọ́run ti ń ṣiṣẹ́ fún. Tẹ́ bá ń ṣiṣẹ́ fún Ọlọ́run ọ̀run, ẹ̀ ń lè máa fi lọ́ọ̀yà àti adájọ́ halẹ̀ máwọn ènìyàn pẹ̀lú ìbàjẹ́ tẹ́ ń ṣe. Pẹ̀lú ìbàjẹ́ tẹ́ ń ṣe. Ṣùgbọ́n àwa ní Ọlọ́run. Mo fẹ́ kẹ́ mọ̀ pé a ní Ọlọ́run tó ju adájọ́, tó ju lọ́ọ̀yà lọ. A ní Ọlọ́run tó ju gọ́vnà. A ní Ọlọ́run tó ju pírẹ́sidẹ́ǹtì lọ. Òun náà ni Jésù tí a ń pè tó dá ọ lójú, tó dá mi lójú. Ṣé rí ọ̀rọ̀ yín kò lè dùn mí? Àtọjọ́ tí Jésù sọ fún mi, tọ́lọ́run sọ fún mi pé orúkọ Allah tẹ́ ń pè, orúkọ Allah tó pè lọ́lọ́run yín tó lórìṣà lórúkọ Allah yẹn ní kí orúkọ nǹkan. Àtọjọ́ yẹn lọ́rọ̀ yẹn ti nítumọ̀ sí mi. Ṣùgbọ́n tó ń ká mi lára bẹ́ẹ̀ nítorí àwọn ọkàn tẹ́ ń tàn jẹ. Àwọn ọkàn tẹ́ ń tàn jẹ, tẹ́ ń fẹ́ tàn, àréké tẹ́ fi ń kó jọ.
òun làánú wọn ṣe mí. Àwọn kìrìsìtẹ́nì kò gbóná kò tutù táwọn òye wọn wípé ènìyàn lè mọ bíbélì, ènìyàn lè mọ kùránì, ìyẹn ò túmọ̀ sí pé ó ti mọ ọlọ́run. Bíbélì tẹ́ ń gbé dání, kùránì tẹ́ ń gbé dání, kò sóhun tó wà nínú ẹ̀ tí èṣù ò mọ̀. Ẹni tó bá fẹ́ mọ̀ nípa ọ̀nà ọlọ́run gbọ́dọ̀ gba agbára ẹ̀mí mímọ́, gbọ́dọ̀ gba ẹ̀mí mímọ́. Nígbà tí ọlọ́run gbé ìwé òfin fún Mósè, àwọn Ísírẹ́lì rò pé ìwé òfin nìkan ni ọlọ́run gbé fún Mósè. Wọ́n mọ̀ pé ọlọ́run ti empower Mósè ní agbára kan. Ọjọ́ kan wọ́n pe Mósè, wọ́n ní Mósè wá, wọ́n làwọn ò fẹ́ kó máa bá ọlọ́run yìí sọ̀rọ̀ mọ́, a fẹ́ kó máa jíṣẹ́ ọlọ́run fún wa mọ́. Àwọn fúnra wọn fẹ́ kọjá sọ́dọ̀ ọlọ́run lórí òkè lọ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run fúnra wọn. Bó sì lọ bá ọlọ́run, ó láwọn Ísírẹ́lì náà ò fẹ́ kó rán ohun sí wọn mọ́, àwọn fẹ́ wá fúnra wọn. Ọlọ́run sọ fún Mósè, lọ sọ fún àwọn Ísírẹ́lì kan máa bọ̀. Àwọn Ísírẹ́lì bá gbéra, wọ́n bá ń lọ, wọ́n lọ sórí òkè, wọ́n fẹ́ lọ bá ọlọ́run sọ̀rọ̀. Àwọn Ísírẹ́lì tí rìn lélájì ọ̀nà, ilẹ̀ ló ń mì náà sá padà pé Mósè, àwọn ò fẹ́ kú, máa bá wa bá ọlọ́run yìí sọ̀rọ̀, àwọn máa gbọ́ ohun tó bá wí látòní lọ. Wọ́n ṣe wá gbà pé ọlọ́run gbé agbára kan wọ Mósè. Bó ṣe rí nìyẹn, ìyẹn ò mí pé bóyá ẹ ti mọ bíbélì, ẹ mọ kùránì, èèyàn ti mọ ọlọ́run, náà kó gba àwọn nǹkan ìzírò ni. Àwọn tẹ́ ń tàn jẹ lànà wọn ṣe mí. Mo wá gbẹnu ọlọ́run Olódùmarè kìlọ̀ fún yín. Akadep, Adégúnwà, Adépọ̀jù, àtẹ̀yìntẹ́kù, ẹ̀kọ́ déètì nílẹ̀. Ẹ gbọ́dọ̀ yí padà, bẹ́ẹ̀ bá yí padà, ẹ rí ohun tó gbẹ̀yìn látọ̀dọ̀ ọlọ́run. Torí ẹnìkan lè jókòó iṣẹ́ orígi àgbélébù, ohun tó ná Jésù, tẹ́nìkan náà fẹ́ máa bàjẹ́, no, kò possible. Ẹ̀gbọ́n tó ń fúnra rẹ̀ sọ nínú ìwé John 10:17-19 ni, ó lóun ní agbára láti fẹ̀mí òun sílẹ̀, òun ní agbára láti gbẹ̀mí òun padà, ó lẹ́nìkan kò gbẹ̀mí òun lọ́wọ́ òun ló ń fi ilẹ̀. Ẹ ronú ohun tí Jésù sọ yìí, ta ló lè dán wò? Wòlíì wo ló lè dán wò nínú ayé? Prophet wo ló lè dán wò nínú ayé yìí? Gọ́vùnà ló lè dán wò, president ló lè dán wò, lọ́yà ló lè dán wò, ọba ló lè dán wò, òyìnbó ló lè dán wò, tó lè fi ẹ̀mí rẹ̀ lẹ̀ fọjọ́ mẹ́ta kó tún jí padà sí ayé? Kò possible. Ẹ ronú, kí ni ìwé kùránì ń sọ? Ó pèdè oní dàjáàl, àwọn dàjáàl. Kí ni ìtumọ̀ dàjáàl ní English? Antichrist. Àwọn tí ń ṣe lòdì sí Jésù, àwọn ni Antichrist. So gbogbo tẹ́ ń ṣe yìí, Antichrist ní dàjáàl ní dàjáàl. Ẹ̀bẹ̀ ni mo ń bẹ̀ yín kí ìbínú ọlọ́run tó dé. Àwọn ránṣẹ́ ọlọ́run inú wọn mọ́ra wọn, tí wọ́n bá mọ́ra wọn ni kò gbà wọ́n ju àdúrà ọjọ́ mẹ́ta. Ṣùgbọ́n torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe náà ń du àpò ara wọn, wọ́n ń du ìjọ wọn. Kò sí nǹkan tó kàn pẹ̀lú ìgbàlà Jésù mọ́. Kò sí nǹkan tó kàn pẹ̀lú bóyá Jésù rí àyànfẹ́ kò rí àyànfẹ́, kò sí ohun tó kàn wọ́n mọ́. Ọ̀pọ̀lọpọ̀ wọn gan, tó bá possible fún wọn láti fọwọ́ rìn kí Jésù má padà wá mọ́, wọ́n lè ṣe. Torí ohun tó wọlé sínú àpò wọn lára ọmọ ìjọ, ṣùgbọ́n kò ṣeé ṣe. Jésù pèdè fún mi ní ọjọ́ kan, ó ní pásítọ̀ kí pásítọ̀ tí ò bá wàásù ìyìnrere òun, tí ò wàásù ìpadàbọ̀ òun, tí ò sọ nípa ẹ̀ṣẹ̀ fáwọn èèyàn ọmọ ìjọ rẹ̀, ó ló máa fìyà jẹ wọ́n. Ó ní bẹ́ẹ̀ làwọn àfáà tí ò bá sọ nípa ìpadàbọ̀ òun fún àwọn mùsùlùmí, ó ń padà bọ̀ pé ẹ máa kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, ó ló máa fìyà jẹ wọ́n. Ọjọ́ tó lọ́wọ́ bá ń sọ, mo kọ́lẹ̀ sínú ilé, mo kọ́lẹ̀ sí ti máa ń kọ àwọn nǹkan sí. Gbogbo ẹ̀yin ẹ yí padà, Jésù ń pè yín. Ó lóun fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kẹ́ ronúpìwàdà. Adépọ̀jù, Jésù ò fẹ́ kó ṣègbé, ṣùgbọ́n ó fẹ́ kó yí padà. Adégúnwà, Jésù ò fẹ́ kó ṣègbé, ṣùgbọ́n ó fẹ́ kó yí padà. Ṣùgbọ́n gbogbo tẹ́ ń ṣe yìí, ó ní time, ó ní limit. Tọ́lọ́run fúnra yóò dìde pé tó náwó agbára rẹ̀. Ẹgbẹ́dẹ tó pé fún mi lọ́jọ́ kan ni.
ó ní gbogbo ohun tí àwọn èèyàn ṣe nínú ayé lòun rí gbogbo ẹ̀ pátá. Ó lóun Ọlọ́run mọ̀ọ́mọ̀ dákẹ́ ni. Ó wá pèdè kan tó dẹ́rù bà mí. Ó ní tóun Ọlọ́run bá bínú lẹ́ẹ̀kan, ta ẹni tó lè dúró níwájú Ọlọ́run? Ta ló lè dúró? Lọ́ọ̀yà tẹ́ ń pè, adájọ́ tẹ́ ń pè, tọ́lọ́run bá bínú, ǹjẹ́ àwọn lọ́ọ̀yà lè dúró níwájú Ọlọ́run? Ṣé gómìnà lè dúró tọ́lọ́run bá bínú? Ṣé president lè dúró? Ọba ayé wo ló lè dúró? Olówó ayé wo ló lè dúró? Gbogbo ẹ ti ń fi lọ́ọ̀yà adájọ́ halẹ̀ máwọn èèyàn. Mo rí èyí tí ó ṣe lẹ́nu ọjọ́ tànú tó halẹ̀ mọ́ Èzíkíẹ́lì. Ṣé tọ́lọ́run bá bínú, àwọn adájọ́ wọn lè dúró níwájú Ọlọ́run? Ẹ má máa hùwà òpè. Ẹ má hùwà òpè. Mo tẹ̀ fẹ́ bí ẹ̀yin ẹlẹ́sìn Muslim pẹ̀lú wàhálà tẹ́ ń fà nínú ayé yìí. Gbogbo àwọn nǹkan tẹ́ ń lò nínú ayé, ṣebí Christian ló create ẹ̀. Gbogbo iṣẹ́ táwọn ọmọ yín ń kọ́, Christian ló kó wá sórílẹ̀-èdè yìí. Education, Christian ló kó wá. Mọ́tò tẹ́ ń wà, Christian ló kó wá. Kí ni wàá ní wàhálà yín? Kí ni ohun tí àwọn Arab kó wá tá a gain? Gbogbo ohun tẹ́ ń lò ní orílẹ̀-èdè, Christian ló kó wá. Gbogbo iṣẹ́ táwọn ọmọ yín ń kọ́, furniture ni gbogbo iṣẹ́ ọwọ́ pátá, Christian ló kó wá. Education, Christian ló kó wá. Ọ̀nà bẹ́ẹ̀ tí ń jẹun, Christian ló ṣe. Kí wàá ní wàhálà yín? Ẹ yí padà. Gbogbo àwọn nǹkan tẹ́ ń ṣe Ọlọ́run ò ní interest sí. Àlàáfíà fún yín. Jésù Kristi Olúwa wa. Àmín.